You can't say that presidents or the vice presidents or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tòsí ibẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. That is the place of prayer. Yes. Sister Yinka Aláṣeyọrí o. Èmi ìràwọ̀ méjìlá ti wọnú ilé yín wá. Mi ò fẹ́ jẹ́ ká máa ranjú mọ́ra wa lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ yìí. Tàwọn tó kó lọ. Ẹ̀yin tèmi, arábìnrin tí a mọ̀ sí ìràwọ̀ méjìlá ó ti jáde o, spiritualist tí a mọ̀ sí ìràwọ̀ méjìlá ó ti jáde o, wá dragi arábìnrin tí a mọ̀ sí Aláṣeyọrí, Yínká Aláṣeyọrí lórí ọ̀rọ̀ tí ó ń lọ lọ́tún lósì nípa rẹ̀ bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń dragi rẹ̀ bí ó ṣe ń sọ́pọ́tù Nigerian government lórí ìyàwó ọmọ tí wọ́n jí gbé. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Ọ̀run lè ń fẹ́ jẹ́ pé nǹkan kékeré á máa ranjú mọ́ra wa níbí yìí o. Ẹ gbọ́ mi dáadáa. Wọ́n lè ti lẹ́mọ̀ ń kígbe lábẹ́ ẹ̀kọ́ náà lè. Ẹ wá gbọ́ mi mà. Prayer point yín ẹ lọ mọ́ ṣe láàrin ẹ̀yin àtàwọn instrumentalists yín àtàwọn backups yín ẹ lọ máa lead the prayer láàrin wọn. Ẹ gbọ́ mi, orin ní ká ẹ gbé wá bí ẹ lọ máa kọrin, iṣẹ́ orin níṣẹ́ yín. Èwo ni wọ́n lè ti they are working. Àwọn wọ́n sọ fún yín pé àwọn ń ṣiṣẹ́. Àbẹ́yìn lẹ́ ń gbẹnu wọn sọ̀rọ̀. Ẹ gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ ìjọba lẹ fẹ́ gbàdúrà fún, ẹ gbàdúrà fún ìjọba. Tó bá jẹ́ orílẹ̀-èdè wa lẹ fẹ́ gbàdúrà fún, ẹ gbàdúrà fún. Tó bá jẹ́ àwọn tán wà nínú igbó lẹ fẹ́ fàdúrà ràn lọ́wọ́. Kí ló dé tẹ́ ẹ dúró lójú kan? Tẹ́ ẹ ṣe bálabàla àwọn olórí wa ẹja gbàdá kan àwọn gbá. Àdúrà láìsí ìgbésẹ̀. À ń sì ń tanra wa ni. A dúró lábẹ́ ẹ̀kọ́ náà lé. A ní gbé ìgbésẹ̀ kankan. Àdúrà, ìgbésẹ̀, ìrònú. Ó gbọ́ mi. Ìwà, ìṣe. Ó mọ̀ pé gbogbo ń tà ń ṣe láyé. Ìwà lákọ̀ọ́kọ́ gbé kalẹ̀ ká tó máa mọ gbogbo ẹ̀ lé. Ó mọ̀ pé láìsí ẹ̀ṣẹ̀ ìjìyà kò sí. Tẹ́ bá ṣe gbogbo ẹ̀ lápapọ̀ pé kí ló lè fẹsẹ̀ tí jìyà fi tó báyìí. Ibo lẹ̀ṣẹ̀ ti ń bọ̀. Àwọn baba ńlá wa ló ṣẹ̀ ni. Àwọn ìyá wa ló ṣẹ̀ ni. Àwa gan láti kọ́ bẹ̀ṣẹ̀ ni. Ẹ wá ń ṣe wọ́n lè ti. Ẹ má jà máa ranjú mọ́ra wa lórí ọ̀rọ̀ yìí o. Ẹ jẹ́ kí gbogbo wa lọ sọ agbẹ́jẹ́mọ́wọ́. Kọ́kàn wa lè bá balẹ̀ nínú ògo. Orin la sọ pé ẹ wá kọrin. Ẹ bá lead the prayer. Ẹ gbé láàrin àwọn instrumentalists yín kẹjọ lọ́mọ lead the prayer point tí ò forí pípé. Kẹ fi wọ́n lè ti ilẹ̀. Kọ́kàn wa lè bá balẹ̀. Má jẹ̀mú òkè. Yóò kọ́ wa ní tá ṣe. Má jẹ̀mú òkè. Yóò ṣiṣẹ́ agbára. Gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó lè fa ìyà fún wa lórílẹ̀-èdè. Bàbá mi ó fa ìyà, ó fàwé ẹ̀ṣẹ̀ ìyà. Ọkàn wo balẹ̀, a sì ṣe rere. Ìràwọ̀ méjìlá lórúkọ mi. Ìròyìn ni mò ń kà fún gbogbo ìràwọ̀. Gbọ́ ìròyìn mi mìíràn. Ire o.